Wow, it finally 29th of June when a lovely mother was born, Abiyamo Iyemiadeiye, the person of Alhaja Abimbola. Happy birthday to you. Wishing you long life and prosperity. Lẹ́wọ̀ láyé rí òbí tó mọ ìyọmọ lálùbáríkà òbí. Mo bọ̀yọ̀ pé lọ́dún sí lónìí ó wà ṣe ṣàmọ́dún láṣẹ Èdùà. Ọmọ eré ké sí mi lónìí ó ẹni bẹ́rì gbòdó pé mo kí ìyá òun òbí kan bí ẹgbẹ̀rún, the best mother in the world. Abiyamo tó mọ ìyọmọ pọ́kọ́jọ́ àbí tòní ó aṣọdúnmọ́dún báyìí ní ṣàwọ̀ aṣọdúnmọ́dún aṣòrùmórò báyìí ní ṣàwọ̀ aṣòrùmórò. Ó ti ṣọdún eléyìí ó ṣọ̀pọ̀lọpọ̀ ọdún nínú àlàáfíà òun balẹ̀ ọkàn lọ́lá Elédùà. Alhaja Abimbola Ikorodu nílé ò ìbẹ̀lẹ̀ ọ̀gbà tó bí ọlọ́mọ. Ilé ọmọ Ikorodu ọ̀gá ọmọ ìlúkú mẹ́dẹ́mẹ́dẹ́ ẹ̀lúkú mẹ́dẹ̀mẹ́dẹ̀ irúmọlẹ̀ àfìlìjà. Ọmọ akélúgbókẹ́rò ògbónígbó akélọ́dọ̀kẹ́rò ògbọ́lọ́dàn mo bẹ́yìn lọ máa ṣàlẹ̀ ìdẹ̀bẹ́ni tó ròbìnrin rí ògbàyà ń bẹ níyìn ọgbà lè ń bẹ lóde. Ọmọ oníṣu mẹ́fà nílé níyìn méjì jíjẹ méjì títà méjì tó kù lẹ̀ fi ń borìṣà tó lẹ́yìn ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ irúmọlẹ̀ àfìlìjà. Ilé ọmọ olúwẹ̀rí koro ọmọ omi ńlá omi láti ń sanpá kérekére ọmọ àgbà láti ń dúnra múramù níyìn ọmọ ẹkú ti sanwó ẹrú ọmọ àpapá musari àfíjú màlétí ẹ̀yin lọmọ ọlọ́fin ọkọ àkẹsàn ọkọ àjàyè ọmọ agapamuṣeré ọmọ akẹsẹ̀múyẹ̀wò ọmọ màgbé gbóná ọmọ lẹ́kọ̀pẹ́ ní mẹ́nu òwúdù ọmọ èyí tàmùdù alẹ́gbẹ̀rin òjẹ́ ò ọmọ abara yítayíta wọ́n tọ̀pá sókun bójìn bí ó jìn rárá bí gbogbo Ìkòròdú ṣe tó pátápátá ẹ̀ ò lálábàárò gbogbo yín pátápátá lọ̀gá ara yín tó fi ń pè ní Ìkòròdú ọ̀gá ẹ̀wọ̀n Alhaja Abimbola ọdún yóò wá tù ọ́ lára òkú ní jọ́dún àṣegbẹ̀yìn fún ọ lókè èpè abiyamọ gidi ni ọ́ ò bí pàtàkì sì ló jẹ́ pẹ̀lú ò ní fojú sunkún ọmọ aṣọ yorùsì ní fàyà láwùjọ ọlọ́lẹ̀ Elédùà àlékún owó àlékún ọlá ìgbéga lọ́bẹ̀dẹ̀ yóò fi jíǹkí rẹ̀ o àtúbọ̀fẹ̀yìntì jẹ́ ọmọ nínú àlàáfíà tó péye òun balẹ̀ ọkàn ẹni bẹ́ẹ̀ ni mo wí fún ọ pé ìyá mi ò ló bá lo gba ọdún láyé ìṣẹ́jú kan péré ni fún ọ.